Aya mi tó ṣe jẹ́ nù tí n bá ti dé lálẹ́ á parí yòókù bó ṣe jẹ́ nù. ṣùgbọ́n ṣáà mọ̀ pé o. Ilé pẹ́ lẹ́yìn o ti lẹ́sìn dé. ọ̀gẹ̀ dáàdì mi ó ṣe lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín. ọ̀rọ̀ wo ṣé o lè. ṣé ẹ mọ pásọ̀dù ìyàwó yín. mi mọ̀ ni mo fẹ́ mọ̀. bó o lẹ ṣe ní mọ pásọ̀dù. ní mo fẹ́ fi WhatsApp ló wà. tòótọ́ mọ̀ ni mo mọ pásọ̀dù ọ̀rọ̀ amú fún wa bá ń sọ mọ pásọ̀dù rẹ̀. dáadáa ló ń sọ kò mọ tí ń sọ ó kàn lanu kàn pàdé ni kò mọ tí ń sọ lẹ́nu. ní mo fẹ́ fi WhatsApp ló wà. jẹ́mi náà mọ pásọ̀dù rẹ̀ sọ́nà pé ìgbà tí èmi náà ti mú ní fóònù ọmọ sọ fún mi pé tí ìyá abílí tó bá ti póòsì aṣọ kí n máa sọ fún ọ tí wọn náà máa sọ pé ọmọ play game tó máa play Subway àti Candy Crush tí mo máa ń wò. ìwọ ló mọ fi ràn mí. tìbí wọn náà máa ń mú lọ́wọ́ tó máa play game Subway kankan. jẹ́mi náà ṣe ẹ̀wọ́ password ẹ̀ ra fóònù náà ni ó yẹ kí n ṣe ẹ̀wọ́ password. ó pọn dandan. easy buy mo gbà máa dín kù. kò sí nǹkan kan bó ṣe wà kò sí nǹkan kan bẹ́ẹ̀. ìwọ sáfìlẹ̀ o tí mo wá débẹ̀ tí n bá bá kankan níbi fóònù yìí tí bàbá yẹn lọ́pọ̀ ojú ẹ̀ tó pẹ́ kẹ̀rìkẹ̀rì yìí sọ́kàn wọ́n sọ fún ọ tí n bá tú WhatsApp tí ó bá sí nǹkan bẹ́ẹ̀ tí mo tú WhatsApp ẹ̀ tí ó sì nǹkan bẹ́ẹ̀ ìdífojú ẹ̀ rí kì í ṣe inú ilé ìlàjọmọ́ gbé. a ní ẹyẹ kan yẹ wò. so wà trust mi. trust kan kí n kàn mọ password ní kákànjọ máa ṣe ẹ jẹ́mi náà ṣe ẹ wò fóònù yìí mọ̀ kí WhatsApp àbí. kò sí nǹkan kan bẹ́ẹ̀ kọ́ńtàsì mẹ́rin lọ́wọ́ àbí bí kí ẹ kí máa tẹ̀. ẹ tẹ bí akáìfù. ok akáìfù ar kan ok mo ti rí ẹyọ kan lọ́wọ́ àbẹ́. ẹ ti rí. mo rí nọ́mbà ẹyọ kan kí n tẹ. ẹ tẹ. ẹ rí ìyàwó. ẹ rí ṣẹ̀ṣẹ̀ di bọ́ọ̀lù. yàrá mi rí. oh my god. ẹ rí ṣẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù. ọ sẹ́yìn nìkíní sí yẹn ni o ẹ tó ṣe ń ṣèdí bọ́lọ̀bọ́lọ̀ ọ sẹ́ndì fídíò. obìnrin sọmọ pé fọ́ọ̀nù ìsọ̀rọ̀ kí mo gbà ní ìsìn báyìí ni tọ́lá sọ pé pro lọ fẹ́ rà pé ìyẹn ń pro max o ìwọ náà rà o ìwọ náà fẹ́ máa ṣe TikTok o ọ̀fẹ́ máa ṣe TikTok o kọ́ máa bó káàdì fún ọ ṣé ìwọ náà fi ń dàbí sóbò. èmi kọ́. nígbà tó ti wà títọ̀ mo ti mọ̀ pé ìranu ti já ẹ lẹ́sẹ̀. tọ́wọ́ ẹ bá kàn mí tọ́wọ́ ẹ bá lọ ṣèṣì kàn mí má jẹ́ n lókun yẹn lọ́rùn o torí tí n bá gbá ọ ní bá ba ẹsẹ̀ lọ́rùn. Naheem wọlé ṣé ìyàwó ni wọ̀ yìí ṣé wá tí bá bí ọ̀dà kọ́ wọlé tẹ̀lé ni tí n bá wọlé tí n bá jáde tí n bá rẹ́sẹ̀ rẹ tí mo pé o gbẹ́rù sí ẹni mẹ́rin èmi náà mo kúra fún ọ ìgbà tó ń bọ̀ polybag ló fi kẹ́rù wá ṣùgbọ́n nígbà tí mo ra gbogbo ẹ̀fọ́ náà nìwọ náà á ń dùn gbogbo àlàmọ́lẹ̀ kankan tó di ọdún kẹ́ kí n tún lọ mú wá kí n tún fi ṣerun fún ọ ṣe bí ni owó kò wò ni tán bá bí ọ̀dà kọ́ wọnú ilé ìwá fún mi. àbí irú ọmọ òṣìwò lọ báwo ló ṣe máa ká ìfún báwo ló ṣe mọ̀ pé nǹkan wà ń bẹ̀.